ó jọjú bí ò jọjú in the next few days wàá mọ̀ lára ìgbà tó bá máa fi ṣègbélé tó bá máa fi pàkókò ẹdìyẹ tó bá máa fi pa ẹran tó bá máa fi ṣèrà padà nígbà táwọn ọmọ ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní wọ́kú lójú ẹ̀mí ẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọ́kú nígbà tẹ̀bí bá pa ẹ́ tó réèyàn fún ẹ́ kọ́ bọ̀ God bless you Reni Temi said Ogunrishi ni mú èpè kí n ṣe yànjà Busayo tell the world how you don't deserve the curse on you and your children is this not someone else charge. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti jáde ó jáde nítorí ọ̀rọ̀ ọmọ Busayo yìí àti Ìyábọ̀ Òjó ìgbà wo ni ọ̀rọ̀ yìí ìgbà wo ni ó máa tán o ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin ẹ jẹ́ ká wo eléyìí kí a mọ nǹkan tí Lizzy Anjorin tí ó tún sọ ṣùgbọ́n ó ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpè ó ṣe fún wọn ẹ jẹ́ ká wò ó. Reni Temi ahora fa ahora ni èyí tá a wí láàárọ̀ yìí bóyá eré ni bóyá wàdà ni bóyá òótọ́ ni but he go tell you in the next few days. àwọn méètì ẹ tó ti wá àwọn tó wà ní WhatsApp group tó ti wá tó ti wọ́n nù ẹ̀yìn ó wọ́n nù yín títí àwọn tó ti wọ́n nù yín títí eré lẹ pé ó mọ̀ pé tó bá ti wà ẹ́ ní kòbókò lọ́rùn o lè mọ pọ́ǹtì tó ti ń tàyàn tó bá ti wà ẹ́ kòbókò lọ́rùn wà á mọ ibi tó ti ń tàyàn so orí tá a fi ń ṣe dá padà fún àdàbí mi ìdẹ̀ tí ìgbésẹ̀ jáde fún ẹ tó èmi ò dẹ̀ fẹnu lásán ṣépè fún èmi fi nǹkan sẹ́nu wá gégùn fún ẹ mo dẹ̀ fi àdàbí sí àwọn òṣèlú tó kọ̀ọ̀kan máa jáde máa ṣépè àwọn òṣèpè fún yàn Ìyábọ̀ Òjó olórí burúkú ọmọ ìbànújẹ́ tí ọ̀run máa fi kú Priscilla ikú Festus àti ikú Rakimu Kambala tí ọ̀run máa fi dá lóró òun ló máa sọ púpọ̀ èèyàn kan ṣépè èmi mo kọ́kọ́ ṣépè fún ẹ ṣé mo kọ́kọ́ wá fún ẹ gẹ́gẹ́ wa la máa jókòó o ò lè ṣépè kó ní ká má ṣépè fún ẹ o ò lè ṣépè kó ní ká má ṣépè fún ẹ kò lè wọ́ à ṣépè fún ẹ àdépè yẹn padà fáwọn ọmọ ẹ olórí burúkú Ìyábọ̀ Òjó tí ọ̀run máa fi ikú Rakimu dá lóró tí ọ̀run máa fi ikú Festus àti ikú Priscilla tí ọ̀run máa fi jẹ́ kí Ìyábọ̀ Òjó jáwọjà tó lọ kú jálajàlá sáàrin ọjà àwọn náà máa gbà ń bẹ̀. kéèyàn kan má bàa ti ibi fáǹsì gégùn fún mi mo ṣe máa ń wọ̀nù gba àwọn tó ń tẹ̀lé mi kéèyàn kan má bàa ṣépè fáwọn ọmọ mi mo máa ń wọ̀nù gba àwọn tó ń tẹ̀lé mi tọ́ bá ti ta sí àgẹ̀rẹ̀ káràtà ẹ tó sọ̀rọ̀ èmi gan ti mú wọn síta mo ti gbé wọn dì fúnra mi kéèyàn kan má bàa ṣépè fún mi torí mo mọ consequence nǹkan tó ń jẹ́ ikú àgọ̀ ló máa ń pòmù ẹ̀ jẹ́ tiẹ̀ o ti forí jálé agbọ́n ìwọ kẹ̀dẹ̀ ní ìwọ ló simple jù kò sí àwọn tó máa ṣe dá padà fún nínú máa béèrè ń pa yín máa béèrè ìrìn àjò máa béèrè kádà rẹ̀ orí burúkú tó o ṣe ẹ̀mí oṣooṣi àná kò sọ́kùnrin kankan tó fẹ́ gbé ẹ sílé àgbétì ìdí eléra o ò lórí ọkùnrin o ò lórí owó o ò lórí ọmọ o ò lórí ayé ìwà alákìísà o jí nínú ilé àgọ́rọ́dì o jí nínú ilé ìwẹ̀ ṣé bẹ́yìn ẹsẹ̀ ló ń jẹrà yìí ṣébí wọ̀ rí gbogbo details ẹ̀ la nínà wọ́n lò ní kánsà lóbò ìbọ̀bọ̀ yẹn ṣe sá fún ẹ ìwọ rèé náà ṣe bẹ́yìn ẹsẹ̀ rèé kí lélẹ̀ lẹ́yìn ẹsẹ̀ kí lélẹ̀ lẹ́yìn ẹsẹ̀ a ti bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ náà bọ̀bọ̀ kan tó fẹ́ last elégbò wà lóbò ẹ olóòórùn òun rèé ebi wọ abẹ́sẹ̀ ẹ̀kọ́ rèé ìwọ rèé náà àwọn òkúpa ìwọ rèé náà ìwọ rèé ìbẹ́yìn ẹsẹ̀ rèé ìbẹ́yìn ẹsẹ̀ rèé kó rí pé agbárí sáàchì gidi wọn ládàá jiná wà lóbò ẹ̀ wọ́n ní gbogbo àwọn ọkùnrin tó bá dẹ̀ bẹ́ẹ̀ sùn wọ́n ní wọn kì í rí jẹ wọn kì í rí mu wọ́n ní tó bá tiẹ̀ ti ń fún ẹ lówó gan wọ́n bá ti ń fún ẹ lówó náà ti máa broke nǹkan tó wá ṣègbéyàwó pẹ̀lú ẹ Vigo tó wá ṣèyàwó pẹ̀lú ẹ kí ló dé sá fún ẹ tó yẹ fi ẹlẹ̀ kí ló mú Vigo sá fún ẹ ó ládàá jiná lóbò náà wọ́n máa pé pàjá ẹ̀ ní Ìyábọ̀ Alice tó máa pé pa ẹ́ tọmọtọmọ ẹ̀ ọmọ ológo sórí tó bá ti wá bẹ̀ yẹn tí mo dákẹ́ mi gbá rìsáàchì
Wọ́n pa gbogbo ẹ jẹ́ ká máa gbé ṣó ẹ̀ bọ̀. Ẹ wo ibi tó ń gbé. Ẹ wo lẹ̀kùn ibi tó ń gbé. Ẹ wo. Ẹ wo lẹ̀kùn ibi tó ń gbé. Ẹ wo. Wọ́n ní wọ́n fún wa níṣẹ́ yìí ni wọ́n ní ká wọ ẹ̀yìn ẹsẹ̀. Wọ́n ní bó ṣe wà níbi òbú ẹ̀ lélẹ́yìí. Wọ́n ní bó ṣe wà níbi òbú ẹ̀ rí òun rèé. We go dey lie for you òun rèé. Òun rèé. Ẹ ti rí. Wọ́n láwọn tó réèpù ẹ̀ ló fi gbò sí lóbò. Wọ́n náà réèpù ẹ̀ wọ́n ní bí àwọn 15 réèpù ẹ̀. Wọ́n náà wá fi nǹkan kan sí nídìí láti gbà yẹn. She's dead on arrival. Wọ́n ní láti gbà yẹn òun rèé. Ẹ wò ẹ̀yin náà ẹ wò ẹ̀ padà jiná ẹ sì wà ń bẹ̀ ẹ pé kò jiná. Òun rèé. Òun rèé ẹ padà jiná ẹ sì wà ń bẹ̀. Ṣé wọ́n ló yẹ kó jáde ìwọ náà wò ẹ̀sìn tó ń ṣe? Ṣé Ìyábọ̀ Òjó lè gbà ẹ́ lẹ̀ báyìí? Kò lè gbà ẹ́ lẹ̀ pátápátá fi ẹ́ sí fíìmù tó lè Ìyábọ̀ Òjó gan lórúkọ Ìyábọ̀ Òjó gan òjé èyí ní ń pa Ìyábọ̀ wo ẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn rẹ̀ wò nǹkan lẹ́rí ni ẹ wò ẹ wò ẹ jẹ́ ń zoom ẹ̀ dáadáa ẹ wò àbẹ́sẹ̀ ṣé ìwọ kọ́ ló lẹ́sẹ̀ yìí ṣé ìwọ kọ́ ló lẹ́sẹ̀ yìí ìwọ kọ́ ó lárùn náà nígbà tí Vigo wá sí Nàìjíríà Vigo mọ̀ kó lé HIV náà rẹ̀ mọ̀ kó ládàá jiná lógún yẹn block wele pátí àbíkí ló pe rẹ̀ máa lọ sópin ìgbàgbé ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀bànújẹ́ kò sẹ́ni tó máa fẹ̀mí ẹ̀ lẹ̀ fún yín kò sí anybody tó máa fi ẹ̀mí ẹ̀ lẹ̀ fún yín wá fún mi kó ṣàgbákò ayé mi ẹ wò àbí wọ́kọ́ rè Vigo bóde o Vigo ni wọ́n tàn òun ni o Vigo náà tàn òun kó sọ pé kóun kọ́kọ́ ṣe ìyàwó náà kóun tó débẹ̀ ó láwọn bá ṣáà ṣe ìyàwó nínú pálọ̀ kan ó ní tó ṣí ògbò yẹn báyìí wọ́n ròyìn wọ́n ní aṣọ ń wọ pampers olórí burúkú ó ń wọ pampers ẹ wò ṣebí ebi tọ̀lẹ̀ rí ẹ wò dáadáa ṣe máa parọ́ fún mi ṣebí tọ̀lẹ̀ rí jẹ yìí ṣebí tọ̀lẹ̀ rí ní fùrọ̀ ẹ wò ṣe bóun rèé ṣebí tọ̀lẹ̀ rí ní fùrọ̀ ẹ yìí òun rèé ó lo pampers egbò yẹn ló ń rin egbò yẹn wò egbò yẹn rèé agodi láìpọ̀ òun rèé egbò yẹn ló ń rin níbi fùrọ̀ ẹ yìí òun rèé egbò yẹn ló ń rin níbi fùrọ̀ ẹ yìí ẹ bá wa há fọ́tò ẹ̀ káàkiri ayé ẹ̀yin warriors ẹ bá wa sọ fáwọn gbogbo àwọn bàbá ìlú òyìnbó ó ti ṣẹlẹ̀ òwúrọ̀ ọ̀la ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ wò ó rè ẹ ti rí egbò yẹn ló ń rìn egbò yẹn rè egbò yẹn lẹ ń wò yìí ewu rè ẹjá gbádùn second show ẹ ṣé lè ti sọ. ojoojúmọ́ o ti ṣe kọjá ẹ̀mí kọ́ ni máa ń kọ́ ṣe fún so nǹkan mi tó bá fi àbí àmọ́. a máa sọ nǹkan mi ìwọ fọkàn balẹ̀ so. ọmọ wa lè fẹ́ kó lọ ó fẹ́ o. Yes. Yes. Láti ọba kí mo fẹ́ wà ní. Wọ́n á ní. Ká sọ akójú mẹ́rin. Àṣẹ. Tí mo lọ ní máa jẹ́ fún wa. Àní o. Kí ni mo rí tí mo ní ìsọ fún mi? Jẹ́ ìdílé. Ó sọ̀rọ̀ yìí. Ó sọ̀rọ̀ yìí. Iṣẹ́ tó ń bá kiri láyé ẹ̀ lórí cyberspace aló tiẹ̀ nìkan tó fi fún mi wọ́n ní pé Lizzy Anjorin ó ti pẹ́ tó ti ń ṣe bóyá yẹn lélẹ̀ ń bọ̀ bóyá pé yẹn lélẹ̀ ń bọ̀.